gbogbo ẹ̀yin ọ̀tá Chief Imam akínkù ìbànújẹ́ o torí pé ìbànújẹ́ ńlá ni ó wọlé tọ̀ yín wẹ́rẹ́ ìbànújẹ́ tó wọlé tọ̀ yín lágbára Ọlọ́run ọba kò ní kúrò nínú ilé yín. Ire ni Shehu Tọ́líà ló kó wọlé ó wá kórèdé tán ó wá ṣọ́ọ̀kì wọn ó yà wọ́n lẹ́nu pé pẹ̀lú pálapàla tọ́wọ́ ṣe òkè ni Shehu Tọ́líà tó wá ń gùn. Shehu Tọ́líà ẹ má bínú mo fẹ́ bẹ̀rẹ̀ fún nǹkan kan bó jẹ́ ọ̀kadà oníṣẹ́ǹjì kan díẹ̀ bó jẹ́ ní bóyá bí 600,000 tí ọ́ìlì bá ń jò tọ́ìlì ń jò nínú ẹ́ńjìnì ẹ lè gbé fún Àbíbù ẹ gbé fún Àbíbù torí pé ẹlẹ́yà ẹ ti pọ̀ jù. ṣé ẹni tó fi dúkìá ẹ̀ lẹ́ni ìlú Haúsá lọ́hùn tó wá ṣe ẹ̀sáàmù ìmáàmù bí tó gba 7/100 Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́ lọ́wọ́ yín báwọn kan bá ti kó tiẹ̀ bàjẹ́ lọ́wọ́ wọn káàtì ẹ̀ lérò kó bóyá ó yẹ ká bọ́ gbọ́ lọ́dọ̀ wọn ṣùgbọ́n tí ọ̀pọ̀ gbọ́ tó jẹ́ pé àgọ̀ la bá lọ́dọ̀ wọn. Ṣèyí Mákindé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ kò fún Ògbómọ̀ṣọ́ ní mọ́tò kò fún Muslim Council Ògbómọ̀ṣọ́ ní mọ́tò ó fún Dr. Tọ́líà Yunus Ayílára II Chief Imam àgbà fún gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́ àtẹ̀yìntẹ́ ẹ fẹ́ o àtẹ̀yìntẹ́ ẹ fẹ́ o. Lọ́ba níkà wo bá yẹ ṣe rí parakọ̀ yìí wo bá yẹ ṣe rí Jímọ̀ kọ́lá wo bá yẹ ṣe rí. Aṣojú Oòduà tẹlifíṣàn ìkànnì tí a ti ń rí sí àṣà àti ìṣe Yorùbá akí bí ẹ ṣe ń tẹ̀lé wa bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán wa lágbára Ọlọ́run ọba ojú yóò ní fọ́ o ọwọ́ yóò ní ràn ẹsẹ̀ yóò ní ràn lágbára Ọlọ́run ọba abẹ́ yín pé kí ẹ má bá wo àwọn fọ́nrán wa ẹ subscribe ẹ tọ notification button yín sílẹ̀ nítorí àwọn fọ́nrán tí ó kù tí ẹ sì máa wò. Ọ̀rọ̀ kan ni mo jáde láti wá sọ̀rọ̀ lórí fọ́nrán àti lórí nǹkan tí àwọn kan tí wọ́n kọ sórí ìtàkùn ẹ̀rọ ayélujára wọn. Ní àkọ́kọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ a kí ọ̀gá wa bàbá wa ẹ̀gbọ́n wa àbúrò wa èèyàn wa gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé fún ọkọ̀ tuntun bọ̀gìnì tí wọ́n fi ta ìmáàmù wa lọ́rẹ tí ń ṣe Sheikh Dr. Tọ́líà Yunus Ayílára II. I have the key níbí fún bọ́ọ̀sì. Takbir Dr. Imam Yunus Tọ́líà. Takbir. Allahu Akbar. Máṣọ́ ẹ̀. Ó ti di fún àwọn ṣọ́ọ̀ Mákindé lọ́wọ́ aláwọ̀ká ọmọ àdàbọ̀ àwọn tó dájẹ́. Kì í ṣe gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́ lọ fún wọn ìmáàmù Ògbómọ̀ṣọ́ ni wọ́n fún kọ́fíìsì àpá wọn káfíìsì àpá wọn Yunisa ọ̀gá wa nìkan Shehu Tọ́líà ọ̀gá wa nìkan akíyín ní ọ̀pọ̀lọpọ̀ gbogbo ẹ̀yin ọ̀tá Chief Imam akínkù ìbànújẹ́ o torí pé ìbànújẹ́ ńlá ni ó wọlé tọ̀ yín wẹ́rẹ́ ìbànújẹ́ tó wọlé tọ̀ yín lágbára Ọlọ́run ọba kò ní kúrò nínú ilé yín a máa yí rúndúrúndúnú ilé yín bẹ̀ lágbára Ọlọ́run ọba lágbára Ọlọ́run ọba lágbára Ọlọ́run ọba lọ́lá àwọn tó tilẹ̀kùn òní lọ́lá àwọn tí ó máa tilẹ̀kùn òní. Kí ni ọ̀rọ̀ tí mo wá sọ ń bẹ̀ kó tó di pé bàbá wa onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé kó tó di pé wọ́n fi mọ́tò ta ọ̀gá wa bàbá wa ìmáàmù wa Sheikh Dr. Tọ́líà tí wọ́n kọ́ tó fi ta wọ́n lọ́rẹ àwọn kan jókòó sí ààfin wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe yẹ̀yẹ̀ wọ́n ní tó bá di ọjọ́ túsídéé wọ́n fẹ́ wo ẹlẹ́yà tí bàbá ńlá kú bàbá wọn fẹ́ bá bọ̀ lọ́dọ̀ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé alọ́bọ̀ ó fi wá jẹ́ pé ire ni Shehu Tọ́líà ló kó wọlé ó wá kórèdé tán ó wá ṣọ́ọ̀kì wọn ó yà wọ́n lẹ́nu pé pẹ̀lú pálapàla tọ́wọ́ ṣe òkè ni Shehu Tọ́líà tó wá ń gùn lágbára Ọlọ́run ọba òkè tẹ́ ń gùn yìí Shehu Tọ́líà ìmáàmù àgbà tilẹ̀ Ògbómọ̀ṣọ́ ní wálé lágbára Ọlọ́run ọba Shehu Tọ́líà ẹ má bínú mo fẹ́ bẹ̀rẹ̀ fún nǹkan kan bó jẹ́ ọ̀kadà oníṣẹ́ǹjì kan díẹ̀ bó jẹ́ ní bóyá bí 600,000 tí ọ́ìlì bá ń jò tọ́ìlì ń jò nínú ẹ́ńjìnì ẹ lè gbé fún Àbíbù torí pé ẹlẹ́yà ẹ ti pọ̀ jù kò rí mọ́tò gbé ó máa ń yá mọ́tò káàkiri ni
ṣẹ́ni tó fi dúkìá ẹ̀ lẹ́ni ìlú Haúsá lọ́hùn tó wá ṣe ẹ̀sáàmù ìmáàmù bí tó gba 7/100 tọ́wọ́ la fi dí gẹ́gẹ́rẹ́ ìmáàmù Ṣọ̀ún tó bá yẹ pé bóyá ó ti ẹ̀ ponú tàbí pórídì tóun náà wàá tẹ pé ẹ̀hún gba ìmáàmù Ṣọ̀ún tó jẹ́ kí ẹnìkan máa da àárín ọmọ bàbá méjì rú bá tẹ̀sán pọ̀ wọn kò gbọ́ ṣé kò yẹ kóun gbọ́ ṣé kò yẹ kó mọ̀ pé sáwọn yẹn da ọ̀dà ẹbí tí wọ́n rú ṣẹ́bí tí wọ́n túká tọ́wá ní oyá mo fi ẹ́ jẹ ìmáàmù Ṣọ̀ún ṣé àmọ́ pé aláìlóye ni Àbíbù ṣe tọ́líà ṣe ṣífù máàmù tọ́líà ẹ bá wa wọ́ ọ̀kadà tó ń jó ọ́ìlì ẹ bá wa wá fún Àbíbù kóun náà tẹ̀ máa wá nǹkan gùn kákàkiri torí pé ìfúnpá ẹ̀ ti ga orí ìròyìn ló wà pé láyé òun tó bá yẹ pé òun ò bá tẹ̀lé ọ̀wọ́n ọlọ́tẹ̀ ó ṣeé ṣe káyé òun ti dáa jù báyìí lọ ṣùgbọ́n torí pé ó tẹ̀lé ọ̀wọ́n ọlọ́tẹ̀ ó tẹ̀lé àwọn tí ò dàdílé tí wọ́n rú tí wọ́n wá ń dàdílé tọ̀dọ̀ tí ń rú mi báyìí tóun náà tẹ̀ wá gbà lágbára ọ̀rọ̀ ọba ṣé òtọ́lẹ́à Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́ lọ́wọ́ yìí báwọn kan bá tẹ kó tiẹ̀ bàjẹ́ lọ́wọ́ wọn káàtì ẹ̀ lérò kó bóyá ó yẹ ká bọ́ gbọ́ lọ́dọ̀ wọn ṣùgbọ́n tíyà ọ̀pọ̀ gbọ́ tó jẹ́ pé àgọ̀ la bá lọ́dọ̀ wọn ṣùgbọ́n lágbára ọ̀rọ̀ ọba Ògbómọ̀ṣọ́ ò ní bọ́ lọ́wọ́ tọ̀dọ̀ yìí o Dr. Tọ́líà ṣífù máàmù ilẹ̀ Ògbómọ̀ṣọ́ àwọn bàbá wa kan wọ́n máa ń pòwe wọ́n sọ wípé àgbà ò kọ́gbọ́n ẹ̀yẹ gba kámú pé àgbà ò kọ́gbọ́n nítòótọ́ làgbà ò kọ́gbọ́n tó bá yẹ pé àgbà bá kọ́gbọ́n ni kò yẹ kí ẹnìkan kó wá máa yí ẹ̀yìn ọmọ bàbá méjì kó máa yí síra wọn lágbára Ọlọ́run bá ti yóò ní bàjẹ́ Ọlọ́run ti gbé yín sókè ẹ ò ní jábọ́ láwùláwà lákùrátà ẹ̀sìn lórí ọ̀rọ̀ tí mo wá bá bọ̀ àwọn kan dìde kan wọ́n wá lákọ̀ ọkọ̀ sórí ìtàkùn ayélujára wọn ní ṣé mọ́tò ìkíní kan àwọn kan ní mọ́tò gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́ mọ́tò ilẹ̀ Ògbómọ̀ṣọ́ kọ́ o nítorí pé nígbà tí ọ̀gá wa gómìnà wa onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé tó fẹ́ fà kọ́kọ́rọ́ lé Dr. Tọ́líà lọ́wọ́ ó ní mo fún Tọ́líà ní mọ́tò ní kò sọ pé mo fún Ògbómọ̀ṣọ́ ní mọ́tò kẹ́ ẹ jẹ́ kó rí kó máa straight àti gbogbo ẹni tẹ́lẹ̀ wá nìkan jókòó sí yẹn kẹ́ ẹ jẹ́ kó rí kí ó pé Ṣèyí Mákindé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ kò fún Ògbómọ̀ṣọ́ ní mọ́tò kò fún Muslim Council Ògbómọ̀ṣọ́ ní mọ́tò ó fún Dr. Tọ́líà Yunus Ayílára II ṣífù máàmù àgbà fún gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́ àtẹ̀yìntẹ́ ẹ fẹ́ o àtẹ̀yìntẹ́ ẹ fẹ́ o. I have the key níbí fún bọ́ọ̀sì. Takbir, Dr. Imam Yunus Tọ́líà. Takbir. Allahu Akbar. ẹ wo ayé àwọn tí wọ́n tẹ̀lé náà mo fẹ́ tẹ̀ kí mo fẹ́ fi ìwé náà tí wọ́n tẹ̀lé àwọn lùsà ẹ̀wọ̀ báyìí wọ́n ṣe rí kẹwàá wo báyìí ẹ̀yìn lùsà ṣe rí lọ́ba níkà wo báyìí ẹ ṣe rí parakọ̀ yìí wo báyìí ẹ ṣe rí Jímọ̀ Kọ́lá wo báyìí ẹ ṣe rí wo báyìí ẹ síbò máa mú Ògbómọ̀ṣọ́ bó ṣe rí aláìlọ́pọlọ òògbọ́ òjẹ́kẹ́nìkan máa dà ní ẹ̀yẹ ọmọ bàbá méjì rú ìwé òní làkàyè gbogbo ara ẹlẹ́fọ́pọ́lọ́ sí ìkọ̀tà ìṣe ẹ̀jẹ̀ kú ó máa yí rundu káàkiri gbogbo Ògbómọ̀ṣọ́ kò ní bàjẹ́ lágbára Ọlọ́run bá ikọ̀ ní aṣojú Oòduà ìbẹ̀lẹ̀ tí wọ́n wà látàárọ̀ ojú tẹ fún wọn ò ní fọ́ etí tẹ fi ń gbọ́ wọn ò ní di èrè o.